Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Ibi tí a bá ọ̀rọ̀ wa dé nínú fọ́nrán yìí tí ẹ gbọ́ kọjá, òun náà ni abala ibi tí a ti ń ṣàlàyé nípa àwọn àbùkù ńlá èyí tí Ghulam Ahmad tó fi kan àwọn ànábì Ọlọ́run, pàápàá jùlọ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nígbà tó sọ̀rọ̀ ẹ̀ di Muhammad afapandodo tí ó sì ṣe ní dandan fáwọn èèyàn láti gbàgbọ́ àti láti tẹ̀lé ìlànà ṣèitán èyí tí ó ń là kalẹ̀ fún wọn. Nínú ìbéèrè yìí tí àwọn èèyàn ń béèrè lọ́wọ́ ìjọ Ahmadiyya náà ni pé nígbà tẹ́ bá gbà pé Ghulam Ahmad ànábì Ọlọ́run ni, bó tiẹ̀ tilẹ̀ já sí pé ẹ̀ ń pa nírọ́ kó jẹ́ subordinate prophet fún Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí Isa ọmọ Maryam náà ṣe ń jẹ́ subordinate prophet fún ànábì Musa alayhi salatu wa salam, èyí tó yàtọ̀ fún ìgbàgbọ́ gbogbo mùsùlùmí yòókù. Àwọn àjọ Musa la ilaha illallah, Musa rasulullah àbí Musa kalimullah, òun náà ni àkọmọ̀nà wọn, òun náà ni ìpìlẹ̀ gbàgbọ́ wọn. Bákan náà àwọn ìjọ Isa tí wọ́n jẹ́ al-mu'minuna as-sabiqun, àwọn tí wọ́n jẹ́ ẹni onígbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ànábì Isa alayhi salatu wassalam, ìpìlẹ̀ ẹ̀sìn wọn ṣahada àti tí wọn kalimatu ṣahada òun náà ni la ilaha illallah, Isa ruhullah, Isa kalimatullah, Isa rasulullah. Báwo wá ni tí ń ṣe jẹ́ ẹ̀yin ìjọ Ahmadiyya? Kí ló dé nígbà tẹ́yìn náà ní ẹnìkan gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run tó padà kéde láti 1901 tàbí láti 1900 wípé full prophet òun náà lòun ṣe ànábì lẹ́ẹ̀mọ́, kódà tó ń tí bóyá ṣe ń jẹ́ ọmọ lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam, òun lórí ju ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ànábì Ọlọ́run lọ, kódà náà tó ń jù lọ dáadáa òun náà ni Isa alayhi salatu wa salam, gẹ́gẹ́ bí ẹ sì padà máa gbọ́ àlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́. Kí ló wá dé tí ẹ̀yin ìjọ Ahmadiyya, inú ìbéèrè nìyẹn tí àwọn àfáà mùsùlùmí bí ìjọ Ahmadiyya, kí ló dé tó já sí wípé Islam lè fẹ́ra yín ti sára ẹ̀? Kí ló dé tẹ́ ẹ̀kúfẹ̀ kan dá dúró kí ẹ̀yin náà ní gbólóhùn míì títí kẹ́ máa jẹ́ tí ó máa tọ́ka sí kalimatu shahada títí yín náà? Nígbà tẹ́ bá ń sọ pé la ilaha illallah, kẹ́ máa sọ pé Ghulam Ahmadu rasulullah àbí Ghulam Ahmad rasulullah, àbí kẹ́tì ẹ̀kú wí bẹ́ẹ̀ ṣe ń wí náà la ilaha illallah Muhammadun rasulullah wa Ghulam Ahmadu khalifatu rasulillah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ló dé tí ẹ̀yin náà ò ní kalimatu shahada títí yín? Torí pé gbogbo àwọn nábì Ọlọ́run tó lọ ńgbà tó ń kílèmù wípé khulafa Musa òun náà ní Isa, ara àwọn khulafa Musa òun ní Isa jẹ́, yẹn ni pé náà àwọn àrólé ànábì Musa alayhi salatu wassalam òun náà ní ànábì Isa alayhi salatu wassalam jẹ́, bí Ghulam Ahmad ṣe sọ nìyẹn. Ó ní àwọn ànábì 13 òun náà ní Ọlọ́run ṣe ní àrólé fún Musa, kò wá ṣe ẹnìkankan ní àrólé fún Muhammad sallallahu alayhi wa sallam àfi òun Ghulam Ahmad nìkan. Ó dà, kí ló wá ṣẹlẹ̀? Kí ni kẹ́límà ti tiyín tá a fi mọ̀ pé Ghulam Ahmad rasulullah? Àbírú ànábì wo nìyẹn tá a nílé pé la ilaha illallah Ghulam Ahmad rasulullah Ghulam Ahmad nabiyullah? Kí ló dé tá a nílé máa gbé gbólóhùn yẹn náà jáde bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ànábì ni, ojúlówó ànábì ni tí kì í ṣe fake? Kí ló dé tí tiyín ṣe rí bẹ́ẹ̀? Nínú tí wọ́n fi dáhùn gẹ́gẹ́ bí ó ṣe wà nínú kalimatul fasl èyí tí òǹkọ̀wé ìjọ Ahmadiyya ti ṣe Mirza Bashir Ahmad ọmọ Ghulam Ahmad kọ ní page 158 ńbẹ wà ńbẹ pé ó ní with the coming of promised Messiah no difference in the meaning of kalima has occurred, and that is that before the advent of promised Messiah in the meaning of Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam only prophets of bygone days were included. So Bashiruddin jẹ́ kó yíwa tó jẹ́ ọmọ Ghulam Ahmad wípé àwọn ò nídìí láti change gbólóhùn la ilaha illallah Muhammadun Rasulullah, nítorí pé síwájú ká Ànábì sallallahu alaihi wasallam tó dé, àwọn gbólóhùn la ilaha illallah Ànábì tó wá wà níta ń gbà yẹn tó jójúṣe Ọlọ́run táyé ń tẹ̀lé, òun náà ni orúkọ ẹ̀ ni ó tẹ̀lé. Ṣùgbọ́n gbà tí Muhammad sallallahu alaihi wasallam dé, ó ní but with the advent of promised Messiah one more prophet has been added to the meaning of Muhammadun Rasulullah. Ṣùgbọ́n gbólóhùn Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam táwọn mùsùlùmí ń lò tàbá ní la ilaha illallah àni Muhammadun Rasulullah, kò sọ́ba kan tó yẹ kí gbogbo ayé máa jọ́sìn fún, èèyàn àtàlìjànú àyàfi Allah. Bákan náà ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà ni òjíṣẹ́ kí Ọlọ́run rán sí gbogbo àgbáńlá tó sì jẹ́ ìpẹ̀kun gbogbo àwọn ànábì Ọlọ́run. Ó ní gbólóhùn Muhammadun Rasulullah yẹn ìjọ Ahmadiyya ò nídìí kí wọ́n ṣẹ̀ tún yí padà ká máa pé la ilaha illallah Ghulam Ahmad Rasulullah. Ó ti tó kí wọ́n mọ̀ wípé àwọn ti áàdì ànábì míì máa bẹ́ Rasulullah yẹn pé tẹ́ bá ní Muhammadun Rasulullah yẹn pé Ghulam Ahmad náà ti wà lábẹ́. Only thus, to enter in Islam, it is still the same kalima. The only difference is that the advent of promised Messiah has added one more prophet to its meaning. Ẹnu tó ṣẹlẹ̀ náà ni wípé
Ghulam Ahmad ti bọ́ sábẹ́ Muhammadun Rasulullah. Ó ní we don't need a new kalima. Tó náà ńkọ́ nídìí kí a ṣe change kalimatu shahada táwọn wí tẹ́lẹ̀ ká máa wá sọ pé Ghulam Ahmad àbí la ilaha illallah Ghulam Ahmad Rasulullah. Ó láwọn nídìí káwọn ṣe máa sọ bẹ́ẹ̀ torí pé abẹ́ Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam yẹn náà làwọn ti Ghulam Ahmad sí. Only because promised Messiah is nothing separate from holy prophet. Abẹ́ gbọ́ báyìí. Ó ní torí pé Ghulam Ahmad ń ṣe ànábì tuntun mi tó dá wà tó lè dá dúró. As he says, gẹ́gẹ́ bó náà ṣe sọ, ó ní sára wùjúdí, ó ní sọ̀ra wùjúdí wùjúdahu. Ẹ̀rí ọmọ Ghulam ń sọ ní tí bàbá ẹ̀ sọ náà àwọn ọ̀rọ̀ tí mo ti kà fún yín tẹ́lẹ̀ ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé. Ghulam sọ pé ìgbà tóun nífẹ̀ẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tí Ọlọ́run wá gba ìfẹ́ tóun ní sí Ọlọ́run wá ní kí wùjúdù ànábì kó di wùjúdù òun kí wùjúdù òun náà di wùjúdù Muhammad rasulullah sallallahu alayhi wa sallam. Ìtumọ̀ ẹni pé my person became his person. Only and he who differentiates between me and Mustafa has not seen me and not recognized me. Only thus, promised Messiah is Muhammad Rasulullah sallallahu alaihi wasallam himself, who has come again in this world to spread Islam. So, ìgbàgbọ́ ọjọ́ Ahmadiyya náà ni pé Ghulam Ahmad náà ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam tuntun wáyé ní ìwà ẹlẹ́ẹ̀kejì. Pẹ̀lú àwọn àlàyé tá a ti ṣe ká má wulẹ̀ sọ àsọtún sọ ọmọ kan fẹ́ kẹ́ rí ọ̀rọ̀ tí ọmọ Ghulam sọ ń bì yìí ni. Ó tẹ̀síwájú. Only thus, promised Messiah is Muhammad Rasulullah sallallahu alaihi wasallam himself, who has come again in this world to spread Islam. Therefore, we do not need any new kalima. Ìjọ Ahmadiyya ni lóòótọ́ báwọn ṣe gbà pé Ghulam Ahmad ànábì Ọlọ́run ni, òjíṣẹ́ Ọlọ́run ni, tí òun náà sì tóbi kódà tó ju ọ̀pọ̀lọpọ̀ náà ànábì Ọlọ́run lọ. Àwọn onídìí káwọn change Muhammad Rasulullah sí Ghulam Ahmad Rasulullah. Only yes, if someone else had come, then we may have required it. Thus, think all of you. So, ó ní ká ní ànábì míì ló bá wá ní lápèjúwe tí ń sáwọn Mariam táyìn mùsùlùmí gbà pé ó ń bọ̀ yẹn ká lóun bá lọ wá sọ̀kalẹ̀ ń gbẹ̀yìn ayé ó ní àbá nídìí láti change kẹ́límà yẹn ṣùgbọ́n Ghulam Ahmad tó wáyé yìí náà òun náà ni Muhammadu náà ni òun náà àbẹ́rẹ́ ọ̀rọ̀ burúkú. Ó ní as a result of the birth nínú ọ̀rọ̀ mi nínú Kalimatul Fasl náà page 158 náà mo ṣe wá ó ní as a result of the birth of the promised Messiah, a difference has cropped up in the meaning of kalima, in the meaning of the kalima. Before the birth of the promised Messiah in the world as a prophet, the word Muhammad Rasulullah sallallahu alaihi wasallam included in their meaning only such prophets as had preceded him. Only but after the incarnation of the promised Messiah in the world as a prophet, one more prophet has been added to the meaning of Muhammad Rasulullah. Therefore, on account of the incarnation of the promised Messiah, the kalima, God forbid, does not become abolished. Ó láwọn ò change kalima Muhammad Rasulullah yìí o. Ẹ má rò pé ìjọ Ahmadiyya ní ànábì míì tí àwọn wá gbélékè Muhammad sallallahu alaihi wasallam. Only it rather shines more brightly. Ṣé ni gbólóhùn Muhammad Rasulullah sallallahu alaihi wasallam tí ìtumọ̀ ò pé tẹ́lẹ̀ yẹn, ìtumọ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá pé ó tún wá bẹ̀rẹ̀ sí ní kọ́ mọ̀nàmọ́ná sí lójú ayé. Yẹn pé Ghulam Ahmad dìde láti wá buyè kún ànábì Muhammad sallallahu alaihi wasallam tí àwa sọ pé ó ń tàbùkù ẹ̀. Ta ló ń tàbùkù? Only in short, the same kalima is effective even now for embracing Islam, with the only difference that the incarnation of the promised Messiah has added one more prophet to the meaning of Muhammadu Rasulullah. Bó ṣe sọ àwọn ọ̀rọ̀ náà bàtìbàtì òun náà ni ẹ ti gbọ́ yẹn wípé àwọn onídìí káwọn change kẹ́límà yẹn torí pé Ghulam Ahmad náà ni Muhammad náà sì ni Ghulam Ahmad. Tẹ́ bá tún wo ìwé ẹ̀ tí ó pè ní Al-Khutubatul Ilhamiyya ti Ghulam Ahmad page 69 tí mo ti kà fún wa tẹ́lẹ̀ á tún rí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yẹn nínú ẹ̀. Nígbà tí a ń sọ̀rọ̀ pé àfáà Ghulam sọ wípé wáhíù táwa mùsùlùmí gbà gbogbo mùsùlùmí lápapọ̀ tó máa ń tó ń ṣe tó sì gbọ́ ẹ̀sìn ẹ̀yẹ wípé ó ti dúró lẹ́yìn ìgbà tá Ànábì sallallahu alaihi wasallam ti fàyè sílẹ̀. Kò tún ní sí ẹnìkan tí Jibril ló tún máa sọ̀kalẹ̀ wá bá láti máa mú ìránṣẹ́ wá fún láti sánmà látọ̀dọ̀ Ọlọ́run torí pé Ọlọ́run ti fún wa ní Al-Qur'an tí iṣẹ́ Ọlọ́run àti ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú ẹ̀ tí àbùkù nìkan tó sì kó gbogbo tí ọmọ ẹ̀dá ènìyàn máa nílò láti lè fi to ètò ìgbésí ayé wọn lórílẹ̀ àti bí ọ̀run ò ṣe ní bàjẹ́ sínú. Ṣùgbọ́n ìjọ Ahmadiyya àtàkùlẹ̀ ńlẹ̀ wọn ní wáhíù ní parí lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam torí pé kò bá mu bẹ́ẹ̀ kí a wá sọ wípé Ọlọ́run ò bá ayé sọ̀rọ̀ mọ́ wípé kí ló ṣe Ọlọ́run tí yóò lè sọ̀rọ̀ mọ́ ṣé ó ti di dodidi ni
ṣé ọlọ́run ti dodidi ni wọ́n ní insult ni kí a sọ pé ọlọ́run ò bá ayé sọ̀rọ̀ mọ́ pé ọlọ́run ò tún rán Jibril wá bá ọmọ ẹ̀dá ènìyàn mọ́. nínú àwọn ọ̀rọ̀ tí Ghulam Ahmad wa sọ ó sọ nínú tírà tó pè ní al-Khutbatul Ilhamiyya gẹ́gẹ́ bí mo ṣe ti kà fún wa tẹ́lẹ̀ níbi tó ti ń sọ fún wa pé ìṣípayá èyí tí Ànábì wa sallallahu alaihi wasallam rí àbí ìṣẹ́gun tó rí lásìkò títí ẹ̀ ó ní ìṣẹ́gun náà ó kéré sí èyí tí òun Ghulam Ahmad ní lásìkò ti tòun léyìí tó sì já sí wípé ó ń túmọ̀ sí ìwáyé ẹlẹ́ẹ̀kejì Ànábì Muhammad sallallahu alaihi wasallam. nínú àwọn gbáǹkọ́gbì ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú èyí tó tẹnu àfa àgbàjọ Ahmadiyya ìjáde òun náà ni wípé ó ní ẹ̀sìn Islam ẹ̀sìn tí Ọlọ́run ò bá ti báwọn èèyàn sọ̀rọ̀ mọ́nú ẹ̀ tá a sọ pé wáhíù ti dúró ó lẹ́sìn yẹn kì í ṣẹ̀sìn Ọlọ́run mọ́ ẹ̀sìn ṣètánì òun náà ni ẹ̀sìn náà. báwo ló ṣe wí? ó ní that religion is no religion and that prophet is no prophet by following whom a man does not come so close to God as to be honored with divine conversation. That religion, only that religion is accursed and contemptible. Ẹ̀sìn tí Ọlọ́run ọba ò máa báwọn èèyàn sọ̀rọ̀ láti orí àlẹ́ aránṣẹ́ ẹ̀ láti gbàdégbà kó máa fi àwọn ọ̀rọ̀ ẹ̀ ránṣẹ́ sí ilé ayé. ó ní ẹ̀sìn náà ẹ̀sìn tá a ti bínú sí nìyẹn, ẹ̀sìn yẹpẹrẹ ni, ẹ̀sìn tó yẹ̀yẹ́ gidi gan náà ni níwájú Ọlọ́run. ó ní that religion is accursed and contemptible, which teaches that human progress depends only on a few narrated anecdotes. Ntọ́pẹ̀ ní a few narrated anecdotes níbí òun náà ni wípé ó ní ẹ̀sìn tó já sí pé ntú gbogbo àwọn àjọ yẹn ó máa tẹ̀lé títí ayérayé. òun náà ni àwọn ọ̀rọ̀ kan tó ti sọ̀kalẹ̀ sínú ìwé wọn tó wájá sí pé wọn tó ní máa rí ìmísígbà látọ̀dọ̀ Ọlọ́run bí wọ́n ṣe máa túmọ̀ ọ̀rọ̀ yẹn. ó ní ẹ̀sìn burúkú nìyẹn, ẹ̀sìn tó yẹpẹrẹ nìyẹn. ntí Ghulam sọ fún wa ń bì ní pé ìtọ́sọ́nà al-Qur'an tí Ọlọ́run ti parí fún Ànábì sallallahu alaihi wasallam àti mẹ́sẹ̀jì inú ẹ̀ ó ní kò tó láti fi ṣayé àfi kí Ọlọ́run tó máa bá àwọn mùmínì sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. kódà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa tẹ́lẹ̀ ó sọ fún wa pé èèyàn ò lè ṣoríire àfi kí èèyàn máa gba wahyu lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni pé ẹni tí ò bá máa gba revelation lọ́dọ̀ Ọlọ́run òun tọ̀hún yẹn kò lè lọ́rùn wípé ọ̀nà kan ṣoṣo tí yẹn lè fi di ẹni rere níwájú Ọlọ́run tó lè fi bọ́m̀bì ìyà Ọlọ́run ó ní kóun náà máa gba wahyu. èèyàn mélòó ni wàá gba wahyu báyìí? ìjọ Ahmadiyya ẹbí èèyàn kọ̀ọ̀kan nù wọn náà ọmọlẹ́yìn Ghulam Ahmad pé sáwọn náà ń gba wahyu gẹ́gẹ́ bí ọ̀gá wọn ṣe claim tó ló sọ pé ẹni tí ò gba wahyu tọ́lọ́run máa bá sọ̀rọ̀ ó ní kò lè ṣoríire. mo lérò pé tá bá lọ gbọ́ àwọn kíńsẹ́ tí mo pè ní Ghulam Ahmad Revelations so àárí ọ̀rọ̀ yẹn gbọ́ ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bí ó ṣe sọ di dandan fún oníkálukú láti máa bá Ọlọ́run sọ̀rọ̀ kí Ọlọ́run sì máa bá a sọ̀rọ̀. ó ní ẹ̀sìn tí àwọn èèyàn ò bá gba wá inú ẹ̀ mọ́ tí wọ́n wá rí láì lórí tó wà nínú tírà tó ti sọ̀kalẹ̀ fún bí 100 ọdún bíi mélòó sẹ́yìn lápèjúwe ibi irú Al-Qur'an yìí. ó ní ẹ̀sìn náà ẹ̀sìn ṣètọ́ọ̀nì ni, ẹ̀sìn náà ẹ̀sìn yẹpẹrẹ òun náà ni ẹ̀sìn náà. sòṣèré Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà ló fi ń ṣe ẹ̀yẹ́ yẹn pé kò kó ìmọ̀nà Ọlọ́run sínú léyìí tó kún lẹ́kùnrẹ́rẹ́ àfi kí òun Ghulam Ahmad tún wáyé. bẹ́ẹ̀ sì ni gbogbo ká máa gba wáyé tó ń sọ yìí mo ti sọ fún wa tẹ́lẹ̀ pé n tó fẹ́ lò nú ẹ̀ òun náà ni ìgbàgbọ́ wípé kóhun nìkan ṣoṣo kóhun jẹ́ ànábì n tó fẹ́ lò nú ẹ̀ náà nìyẹn. kò ṣàdédé sílẹ̀kùn wáhìí gbígbà bí ó ṣe pé láti lè rí wípé ayé mú òun lójíṣẹ́ Ọlọ́run, ayé mú òun ní ànábì Ọlọ́run tó ló padà sọ fún wa wípé òun nìkan ṣoṣo lòun lẹ́tọ̀ọ́ sí ìjẹ́ ànábì Ọlọ́run gẹ́gẹ́ bá ṣe kà nínú tírà Haqiqatul Wahyi page 369. ó ní gbogbo èèyàn tó ń gba wáhíù nínú àlùmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun nìkan ṣoṣo lòun lẹ́tọ̀ọ́ sí gbólóhùn ànábì nínú wọn yẹn kó nìkan ni prophet. gbogbo àwọn yòókù yẹn ó ní wọn àtó nǹkan wáyé wọn kò múnádóko. ṣẹ̀rí wípé onímọ̀tara ẹni nìkan òun náà ni afa Ghulam Ahmad báyìí. ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní and that the wahi has lagged behind instead of going ahead. ẹ̀sìn yòówù tí wọ́n bá ti ń rí i pé wáyé yóò sọ̀kalẹ̀ mọ́. ó ní hence such a religion deserves to be called satanic rather than divine religion. ó ní irú ẹ̀sìn náà ó yẹ ká máa pe ẹ̀sìn náà ní ẹ̀sìn ṣètánì ni, kò yẹ ká máa pe ẹ̀sìn ní ẹ̀sìn Rahman. ọ̀rọ̀ yìí wà nù tírà ẹ̀ tó pè ní Domimatu Barahin Ahmadiyya èyí tó wà nù volume 5 Barahin Ahmadiyya ẹ̀ ó bá nù Rawhani Khazain volume 21 page 306. bí Ghulam Ahmad ṣe sọ ẹ̀sìn ànábì Muhammad sallallahu alaihi wasallam torí pé a ní kò sí wáhíù mọ́. ó tọ́lọ̀ fún Muhammad ó tó ṣayé fáwa mùsùlùmí ó sì tó tún ọ̀run wa ṣe. ó sọ ẹ̀sìn wa yìí di ẹ̀sìn ṣètánì.
ó tẹ̀síwájú nù tírà yẹn náà bákan náà ní page 354 ó ní how absurd yẹn nù Rawhan Khazain ní mò ń sọ o volume 21 page 354 ó ní how absurd and false is it to believe that after the holy prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him, the door of the divine wahi has been closed forever, and there is no hope of it in the future till the day of resurrection. Just worship the stories. Can a religion having no direct trace of Almighty Allah be called a religion? Ṣé ẹ̀sìn tó já sí wípé ńgbà tá ànábì ẹ ti lọ àwa sọ pé kò sí wáhíyù mọ́ àwọn èèyàn máa tẹ̀lé ìmọ̀nà Ọlọ́run tó wà nù tírà tí Ọlọ́run fi rán ànábì yẹn. Oníṣẹ́ yẹn ṣẹ́sìn nìyẹn kẹ́ wá sọ pé kò sí wáhíyì mọ́ páwọn èèyàn lè gba wáhíyì mọ́. Ó ní ìsìláàmù yìí kò ń ṣe ẹ̀sìn nìyẹn gbà yẹn táwọn èèyàn bá ti máa gba wáhíyì lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní I say by Almighty God, Ọlọ́run fọlọ́run búra, I say by Almighty God that in this age there is no one more fed up than myself with such a religion. Ó ní òun ò rí ẹ̀sìn náà tínú bí òun sí gan tó ẹ̀sìn tí àwọn èèyàn ń claim wípé wáyé ti parí sásìkò Muhammad sallallahu alayhi wa sallam pé kò ní sí wáyé má lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní inú bí òun sí ẹ̀sìn náà, òun hate ẹ̀ púpọ̀. Àfà Ghulam ó hate Islam lókun ìgbà tá a bá ti gbà fún pé kó fèrè lánàbí Ọlọ́run tá a sì gbà fún pé ó gba wáyé lóòótọ́, ó lóun hate irú ẹ̀sìn tí ò sí wáyé nú ẹ̀ mọ́. Káwá sọ pé ntí Ọlọ́run ti bá ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ òun náà ní ká máa tẹ̀lé, ó lóun hate Islam ń gbà yẹn tó bá yẹ pé irú ẹ̀sìn yẹn la bá ń pèpè sí. Ó ní I name such a religion as satanic religion. Ó ní irú ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀sìn ṣètánì ni, ẹ̀sìn àṣetánì ni, and not Rahmani, divine, and not Rahmani, ìyẹn ni pé ẹ̀sìn náà kì í ṣe ẹ̀sìn Ar-Rahman, kì í ṣe divine religion. And I believe that such religion guides towards hell and keeps one blind in life until death. Ó ní irú ẹ̀sìn bẹ́ẹ̀ òun gbà pé ẹ̀sìn náà kò ní kó àwọn èèyàn débi kankan bí òṣèlú náà Jahannam. Bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn náà yóò jẹ́ kí ojú àwọn èèyàn fọ́, wọn ò ní rí náà rí òdodo. Astaghfirullah al-azim. Ẹ̀yọ́ màá yá mi náà ẹ̀sìn Islam. Gbogbo ń tẹ́ ń gbọ́ yìí báwo lẹ ṣe rò pé ó rí lọ́kàn yín gan-an? Kí Ghulam Ahmad máa pe ẹ̀sìn Islam tí Ànábì sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ ní pípé. Ẹ̀sìn tí Ọlọ́run sọ nínú Al-Qur'an tó fi rán Muhammad náà sallallahu alaihi wasallam nínú Quran chapter 5 verse 3 wípé al-yawma akmaltu lakum dinakum, lẹ́ni o mo ti pé ẹ̀sìn yín fún yín, wa atmamtu alaykum ni'mati, mo ti parí dẹ̀ra mi lẹ́yìn lórí. Yẹn ni pé wáhíù ti parí. Aṣíwájú àwọn Umar ibn Khattab gẹ́gẹ́ bó ṣe wà ní Sahih Bukhari, Ọlọ́run májọ́ tí àyà yìí sọ̀kalẹ̀. Ọlọ́run sọ̀kalẹ̀ lọ́jọ́ Jímọ̀, Ànábì sì wà lókè Àràfá abẹ́rí nínú ọdún. Òun náà ni àyà náà sọ̀kalẹ̀. Ó ní káníkì yìí bá ṣe wípé àwọn Christian gan fúnra wọn wọ́n jowú àwọn mùsùlùmí gẹ́gẹ́ bó ṣe wà ní Sahih Bukhari wípé ká ní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn wọ́n ní inna fi kitabikum ayatan law alayna ma'ashira al-yahudi unzilat latakhadna yawmaha idan. Hatta débi pé àwọn alul kitab sọ pé ẹ̀yin mùsùlùmí, ẹnìkan sọ fún Umar torí tó bí ọ̀rọ̀ yẹn nìyẹn, ẹnìkan sọ fún Umar náà àwọn Yahudi wípé àyà kan wà nínú Kùránì yìí, ká ní àwọn Júù lọ́lọ́run bá sọ àyà yẹn kalẹ̀ fún ni, ìjọ tí àyà yẹn sọ kalẹ̀ àbá sọ di ọjọ́ ọdún ni, àbá sọ di ọjọ́ tá a máa gbàlùgbà fún. Umar wa sọ pé àyà wo láyà náà, Yahudi yẹn wá ka àyà yìí al-yawma akmaltu lakum dinakum, yẹn ni pé lẹ́ni lèmi Ọlọ́run bá mo pé ẹ̀sìn yín fún yín, wa atmamtu alaykum ni'mati, mo ti parí dẹ̀ra mi lẹ́yìn lórí, wa raditu lakumul islam dina, èmi Ọlọ́run mo sì yọ́nú sí ẹ̀sìn Islam fún yín lẹ́sìn. Àwọn onímọ̀ jẹ́ kó yé wa pé lẹ́yìn àyà yìí, àyà ni ó sọ̀kalẹ̀ mọ́ tó kó òfin Ọlọ́run sínú. Yẹn ni pé nínú àwọn òpin àyà tó sọ̀kalẹ̀, nínú àwọn àyà tó sọ̀kalẹ̀ kẹ́yìn tó já sí wípé lẹ́yìn àwọn àyà míì tó sọ̀kalẹ̀ wọn kì í ṣe nípa òfin. Èmi bí àyà wá sí bí àyà wattaqu yawman turja'una fihi ila Allah summa tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun. Bí irú àwọn àyà bẹ́ẹ̀ òun náà ló kù tó sọ̀kalẹ̀ lẹ́yìn ẹ̀. Ṣùgbọ́n àyà yìí ló ń jẹ́ kó yé wa pé wáhíù ti pé, òfin Ọlọ́run ọba ti pé, Al-Qur'an ti pé, ẹ̀sìn Islam sì ti pé. Ṣùgbọ́n lọ́dọ̀ Ghulam Ahmad òun rí ẹ̀sìn Islam yìí, irú ẹ̀sìn tá Ànábì fi sílẹ̀ yìí àti bó ti ṣe Ọlọ́run ṣe fi sílẹ̀ yẹn, ó rí wípé òkú ẹ̀sìn ni, àfi kóhun tó máa gba wáhíù tí ó padà claim kóhun ni Al-Masihul Maw'ud, tí ó sì padà claim wípé ànábì Ọlọ́run lòun náà, kódà òun nìkan lòun lẹ́tọ̀ọ́ sí gbólóhùn ànábì. Gbogbo àwọn yòókù tó bá ń gba wáhíù ọmọlẹ́yìn ni wọ́n jẹ́. Ó tiẹ̀ tún wá gbé sàárà ẹ̀ kọjá mọ́ṣáláṣí, ó lóun ń ṣẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ànábì Ọlọ́run. Ó ní Muhammad nìkan lójú òun lọ. Mo dẹ̀ sọ fún yín pé kò respect Muhammad náà. Ẹ gbọ́ àwọn késẹ̀tì yìí, ẹ bá mi gbọ́ láti bẹ̀rẹ̀.
Ahmadiyya yẹ̀yẹ́ anabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹ gbọ́ láti number 1 a máa ti dé nǹkan bí number 10 nísìn. ok tá a bá gbọ́ a rí wípé kò respect Muhammad ó kàn ń sọ bẹ́ẹ̀ ni kó lè rí bí forí pamọ́ sí torí pé tó bá dìídì come out láti sọ panyapanya wípé òun Muhammad àwọn òjò ń ṣẹgbẹ́ tó bá sọ bẹ́ẹ̀ tó òsín tó kù ó tún fi kún kúfúrú èyí tó ń bẹ lára ẹ̀ náà ni ó wá sọ lọ́nà àlùmọ̀kọ́rọ́ yìí kò wí directly ṣe ló sọ indirectly wípé ìwáyé ẹlẹ́ẹ̀kejì Muhammad sallallahu alaihi wa sallam ó wúlò ó ṣàǹfààní ó pé ó mú ìmọ́lẹ̀ lọ́wọ́ ju ìwáyé alákọ̀ọ́kọ́ lọ ẹ̀ rí i pé ọ̀dọ́gbọ́n yẹ̀yẹ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam òun náà nìyẹn bó tilẹ̀ wù kí ìjọ Ahmadiyya kí wọ́n jiyàn tó Ghulam Ahmad yẹ̀yẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wa ala al-gulami al-la'natul mutatabi'ah. Bákan náà abala tí mo wà ó náà ni pé Ghulam Ahmad yẹ̀yẹ́ ẹ̀sìn Islam tí Ọlọ́run fi rán ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó sì pé ẹ̀sìn náà lójú ayé ànábì náà tí nǹkan bá sì ti pé oníkálukú wa lámà wípé àbùkù tó máa kan nǹkan náà yóò máa yin gẹ̀ẹ́sì ìjọ tàbá kọ́lé tí lèèyàn parí ta kùn lọ́dà tí gbogbo ẹ̀ fáìn tó rẹwà táwọn ọmọ kéékèèké bá ti ń kọjá ń bẹ̀ tán fòkúta ha lẹ́gbẹ̀ẹ́gbẹ́ àbí ìdérí ọtí àbùkù ti bẹ̀rẹ̀ sí ní bá ilé náà nìyẹn Abu Tayyib al-Mutanabbi tó jẹ́ kan náà àwọn akọrin lárúbáwá àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ hikima tí wọ́n ń kọ hikima lórin ó ní idha tamma amrun bada naqsuhu taraqqab zawalan idha qila tamma ó dàbí ẹni pé Abu Tayyib kọ́ ló ní ọ̀rọ̀ ètò òun sọ òun náà ni walam ara fi uyubi nnasi aiban kanaqsil qadirina ala tamami nínú ọ̀rọ̀ Ghulam Ahmad tó sọ nínú tírà at-Tazkira nínú àwọn ọ̀rọ̀ tí mo kàn fẹ́ kóòtù fún wa ṣùgbọ́n tí mi ò ní ráyè kà á ń sì torí wípé Yorùbá ní díẹ̀ tó nínú nǹkan ní nǹkan kémi náà máa yọ ọlọ́kàn jù à ṣùgbọ́n ẹ̀yin náà lè kà á torí pé àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ kò bá kù gbé àwọn ọ̀rọ̀ kò bá làákàyè lọ ní page 1 nínú tírà at-Tazkira ẹ̀ka àti page 2 àti page 3 ntí Ghulam ń sọ ń bẹ̀ ẹ̀ rí ọ̀rọ̀ náà ó ní pé òun rí nínú vision wípé ẹ̀sìn Islam òun náà ẹ̀sìn náà ti di òkú Ọlọ́run wá rán òun Ghulam Ahmad wá sáyé láti wá yí ẹ̀sìn náà padà ẹ̀ka ọ̀rọ̀ náà níbẹ̀ ó ní Islam ti di òkú ẹ̀sìn òun wálé ayé láti wá fún ẹ̀sìn náà ló ń jẹ kí ẹ̀sìn náà lè bá yí padà kó lè máa kọ́ mọ̀nàmọ́nà kó lè máa shine bíi tàtẹ̀yìnwá ẹ̀sìn Ọlọ́run tí òkú ń gbà kọ̀ọ̀kan bó tilẹ̀ wù kí àwọn èèyàn ẹ̀ kí wọ́n pa á tìtò Ghulam Ahmad sọ pé ó ti fìgbà kan dòkú ìgbà tóun dé lòun tó wá jí ẹ̀sìn náà dìde padà. Bákan náà tá bá wo ìwé at-Tazkira yẹn náà ni yẹn tíra at-Tazkira nínú àwọn revelation tí ó lóun gbà ní year 1891 lóní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ page 185 nínú at-Tazkira ó ní qabla ayyamin qalila ní nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn uritu rajulan musaban bis-sull ó ní àfihàn òun nínú vision òun rí ọkùnrin kan tí ó ní àrùn ìtọ̀ ṣúgà ìyẹn diabetics mushrifan ala al-mawti ọkùnrin náà ó lóun rí ó ti fẹ́ kú wàkọ́ọ̀lá ìnásímì díìnù Muhammad ìgbà tí òun rí ọkùnrin náà lójú oorun ló bá ń sọ fóun Ghulam Ahmad pé orúkọ òun ní ẹ̀sìn Muhammadu ọkùnrin tí diabetes ti fẹ́ pa ní lójú vision Ghulam Ahmad Ghulam ló sọ fún òun pé òun lẹ̀sìn Muhammad sallallahu alaihi wasallam waliyasu billah wa ulqiya fi ru'in Ghulam ní wá sọ sí òun lọ́kàn lójú oorun yẹn wọ́n sọ sí òun nú ọkàn àwọn ṣètọ́ ni wọ́n sọ sí lọ́kàn pé annahu díìnù Muhammad sallallahu alaihi wasallam allazi tamassala li insanan wípé arákùnrin tóun rí tí ìtọ̀ ṣúgà ti ń dà láàmú tó ti rù ẹ́hẹ́hẹ́ tó ti fẹ́ kú yìí ẹ̀sìn ànábì Muhammad sallallahu alaihi wasallam nìyẹn o fatọ́mù àǹtúhù Ghulam sọ pé lòun bá fi lọ́kàn balẹ̀ bí anaka sawfa tushfa ala yadi wípé má banújẹ́ mọ́ sórí ìtọ̀ ṣúgà tó ń dà ọ́ láàmú yìí ó padà rí ìwòsàn látọwọ́ mi ń ṣe ìwòsàn fún ọ pẹ̀lú agbára Ọlọ́run ọba tó fún mi abẹ́rẹ́ rí àdánwò báyìí Ghulam sọ ẹ̀sìn Islam di ẹ̀sìn onítọ̀ ṣúgà ó wá ń ṣàdéhùn fún ìsìláàmù nínú àwọn àlàyé ìṣètò ńlá wípé kò ní kú fọkànbalẹ̀ òun àbíjà wàrà òun ti dé nísìn òun ẹgbẹ̀jì òun ti dé nísìn àwọn àgbo ètò kọ́ǹkì dáadáa tó mu tó fi rí ìwòsàn ọwọ́ òun ló wà abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ẹ̀sìn Ọlọ́run di aláàárẹ̀ lọ́dọ̀ Ghulam Ahmad àwọn aláwọn òyẹ̀yẹ Muhammad sallallahu alayhi wa sallam wọn àyẹ̀yẹ ẹ̀sìn Islam ẹ̀yìn orí nǹkan méjì ó fi Islam wé má kọjá aláìsàn tí ìtọ̀ ṣúgà ti fẹ́ pa ṣé yẹn bá mu ẹbí lọ́wọ́ gbogbo nílàkàyè ká tó sọ pé lọ́wọ́ àwọn àfa. Bákan náà ẹ jẹ́ ká lọ wo ìwé Durru Samin èyí tí Ghulam Ahmad kọ pẹ̀lú èdè Urdu
wọ́n tún sí èdè òyìnbó wọ́n pè ní precious pills. Tá bá wo page 104 níbẹ̀ ó sọ ní tó jọ ọ̀rọ̀ tí à ń sọ yìí náà kí ló ti wí ẹ jẹ́ ká gbọ́ ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n. Ghulam sọ wípé only that garden of Adam that was incomplete until now. Ẹ̀rí ó ní ọgbà Ádámù náà yẹn ni kó ọgbà ìgbàgbọ́ kò sí ní pípé títí di àsìkò tòun gbà tóun dé ó ní it became perfect with my advent with all the greenery. Ó ní àsìkò tòun náà ni ọgbà náà wá dúdú dáadáa làwọn ewé inú ẹ̀ ó ní wọ́n gbó tí wọ́n rúgbọ̀ gbọ̀. Ẹ̀sìn Islam ni Ghulam Muhammad ń bá wí níbẹ̀ yẹn. Bákan náà nínú tírà Tuhfatul Burlawiyya page 93 àti page 94 ẹ ó tún rí irú ọ̀rọ̀ yìí náà bẹ́ẹ̀ pàápàá jùlọ ní page 94 bí tó ti ń sọ wípé ìmọ̀lẹ̀ ẹ̀sìn Islam ó tàn ṣànrán ni ní àsìkò Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n lásìkò Ghulam Muhammad àsìkò tòun tí ṣe 100 ọdún kẹrìnlá òun náà ni ìmọ̀lẹ̀ ẹ̀sìn Islam náà wá pé òun náà ni ìmọ̀lẹ̀ náà ni ó wá tàn káàkiri àgbáńlá ayé gẹ́gẹ́ bí àṣà ẹ̀ Ghulam ń sọ níbẹ̀ wípé ó ní wàfi ba'thatil khalifatil akhiri ala ra'sil qarni rabi' ashara isharatun ila takmili nur لأن المسيح الموعود متمم نور قمر الإسلام ó lóun lòun wá pé ìmọ́lẹ̀ òṣùpá ẹ̀sìn Islam torí pé òṣùpá náà ti yọ ní kékeré lásìkò ànábì ó wá pé lásìkò ti tòun torí náà kọ́ Islam tàn ká lásìkò tòun ó sì gbòòrò ó sì pé ju Islam àsìkò Muhammad sallallahu alaihi wasallam lọ. ó ní لهذا فإن تجديده يشبه البدر ليلة الرابع عشر وإلى ذلك تشير آية ليظهره على الدين كله لأن الإظهار التام وإتمام النور شيء واحد. بكنا تباوي ìwé سفينة نوح page 21 أو تبا أرانان بيتي Ghulam ti sọ wípé ó ní أرسل إلى العالم أخيرا المسيح الموعود هذا الذي كان مجهوه ضروريا لتكميل بنيان الإسلام. ó ní wíwáyé المسيح الموعود tí ṣe òun Ghulam Muhammad ìwáyé rẹ̀ ó pàtàkì púpọ̀ kódà ó pọn dandan láti lè wá pé ilé ẹ̀sìn Islam táwọn ànábì Ọlọ́run kọ́ kù kóun lè wá parí iṣẹ́ yẹn torí pé àwọn ànábì yẹn ò tí ì parí iṣẹ́. إذ كان لزاما أن لا ينتهي هذا العالم ما لم يبعث في السلسلة المحمدية مسيح روحاني كما بعث مسيح في السلسلة الموسوية وإلى هذا يشير قوله تعالى اهدنا الصراط المستقيم. gbogbo ìtókùn yẹn yóò máa yé àwọn àfájàrí ẹ má jẹ́ káwọ́ wéṣì àsìkò wa lórí ọ̀rọ̀ yẹn wóróworó náà kúkú ni ohun tá a màmá tí sọ ní gbogbo ìgbà. bákan náà nínú tírà tazkiratu shahadatayn page 100 ó ń sọ ń bẹ̀ pé ó ní i'lamu annahu la baqa'a lidin wala haqiqata lahu biduni ruhaniyya. ó ní ẹ lọ mọ̀ wípé ẹ̀sìn tí wáhíù bá ti génú ẹ̀ táwọn mùsùlùmí àbí táwọn ẹlẹ́sìn náà tí wọ́n máa gba wáyé látọ̀dọ̀ Ọlọ́run ẹ̀ mọ̀ pé ẹ̀sìn náà kì í ṣe ẹ̀sìn. ودين الذي لا روحانية فيه أو الذي يخلو من المكالمة مع الله أو يخلو من روح الصدق والصفاء أو الذي ليس فيه جذب سماوي ولا يقدر على إحداث تغيير فوق العادة إنما هو دين ميت فلا تخافوه. ó ní ẹ̀sìn tó já sí wípé àwọn èèyàn nú ẹ̀wọ̀n máa rí mi sígbà látọ̀dọ̀ Ọlọ́run ẹ lọ mọ̀ pé ẹ̀sìn náà òkú ẹ̀sìn ni ẹ má bẹ̀rù ẹ̀sìn náà ẹ̀sìn kan tí ò wúlò ni gbà tú ẹ̀yọ ẹ̀sìn ni. sayakunu mi'at bal mi'atul alaf bal malayin minkum ala qaydil hayat hina yarawna hadha ad-din munqaridan. ó ní ọ̀pọ̀lọpọ̀ yín irú ẹ̀sìn tí wọn àbá ti gbá wá yìí mọ̀ yẹn ẹ̀yẹn máa wo ẹ̀sìn náà ẹ rí i pé kò ní pẹ́ lóko gbàgbé ẹ̀sìn náà yóò dohun ìgbàgbé láìpẹ́ ẹ̀sìn náà ó parun. li'anna hadha ad-dina dinul ariya dinun ardiyyun wa laysa dinan samawiyan ولا يقدم إلا أمورا دنيوية ليس لها علاقة مع السماء. bákan náà nínú ìwé ẹ̀ tó pè ní Mir'atu Kamalatil Islam page 314 bẹ́ẹ̀ ó ń sọ wípé òun lálàá òun pàdé ànábì sallallahu alaihi wasallam ẹnìkan wá ṣe bí ẹni pé ó fẹ́ kú ẹnìyẹn ti kú síta ànábì wá tọ́ka sí òun pé kóun lọ fún ẹnìyẹn ní nǹkan kan jẹ. ìgbà tó lọ fún tọ̀hún ní nǹkan jẹ ẹni náà kan dìde ni ló bá bẹ̀rẹ̀ sí ní rìn lọ ara ẹ̀ bá yá padà. ó ní Ọlọ́run bá sọ sí òun lọ́kàn wípé ẹni tó ti kú síta yẹn tóun fún lóúnjẹ tó padà wá jí dìde yẹn Ọlọ́run fi hàn pé ẹ̀sìn Islam nìyẹn. fa'alqallahu fi qalbi anna al-mayyita huwa al-islam. ó ní Ọlọ́run sì sọ sí mi lọ́kàn pé ẹ̀sìn Islam ni òkú tóun fún lóúnjẹ yẹn. wa sayuhyihi Allahu ala yadi bifuyudin rawhaniyyatin min rasulillahi sallallahu alaihi wasallam
pé Ọlọ́run sì padà jí ẹ̀sìn náà dìde látọwọ́ òun pẹ̀lú àwọn ìmísí àtàwọn ìkúnlọ́wọ́ tó ń rí gbà látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam. wa ma yudrikum la'alla al-waqta qaribun fakunu min al-muntazirin wa fi hadhihi ru'ya rabbani rasulillahi sallallahu alayhi wa sallam biyadihi wa kalamihi wa anwarihi wa hadiyatu asmarihi فعاد تلميذه بلا واسطة بيني وبينه وكذلك شأن المحدثين. ẹ jẹ́ fi gbogbo eléyìí tó ń sọ yẹn ká fi sílẹ̀. ọ̀rọ̀ tí mo ló sọ náà wé àtẹ́síkẹ́rọ̀ page 1 to 3 yẹn orú ẹ̀ náà ni wọ́n tún repeat ń bí. ẹ bó ṣe jẹ́ sí pé àwọn ọ̀rọ̀ Ghulam Ahmad tẹ́lẹ̀ náà àsọtúnsọ òun náà ni àwọn ọ̀rọ̀ ẹ̀. nínú ìwé a present to kings èyí tí ọmọ Ghulam Ahmad kọ ti ṣe Bashiruddin Mahmud Ahmad yàrá page 44 mbẹ́ ntọ́wọ́n náà sọ náà ni tí bàbá ẹ̀ sọ. ó ní bàbá àwọn ní perfect image fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. ó ní by virtue of his complete obedience to him torí pé ó gbọ́rọ̀ sí anabi sallallahu alayhi wa sallam lẹ́nu ó sì tẹ̀lé anabi tọkàntọkàn ẹ̀rí nǹkan o anabi wa sallallahu alayhi wa sallam tó ṣẹ̀mí ní 100 ọdún ìkẹfà lẹ́yìn anabi Isa alayhi salatu wa salam. Ghulam Ahmad wa ń jẹ́ ọmọ ọ̀dọ̀ anabi náà lẹ́nu tó gbọ́rọ̀ sí anabi lẹ́nu ó wá tẹ̀lé anabi ju bá Abubakar ṣe tẹ̀lé lọ ṣẹ̀rí wòrowòro tó ń jáde lẹ́nu ìjọ Ahmadiyya. ẹ̀yin olùgbọ́ mi fẹ́ ká ẹ mọ̀ wípé ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí dábàlá fẹ́ jókòó tí láti máa kọ́mẹ̀ntì lórí ọ̀kọ̀ọ̀kan ọ̀rọ̀ pọ̀ tí a ó sọ ṣáyà Kùránì tó bá amúni ká sọ àbádìsí ànábì sallallahu alaihi wasallam. ṣùgbọ́n tí ó kàn mí tó ṣe pàtàkì jù náà ni wípé ká sọ díẹ̀ nù tó wà nù àwọn àwé wọ̀nyí léyìí tí ò bá mu torí pé sí láàyè ká máa sọ dáadáa wọn bí ó ṣe pé ayé ń bo níjọ Ahmadiyya mo ni wọ́n kù sí ṣé Islam ni àbí kì í ṣe Islam òun náà láyè tá a wà. so níjọ́ táwọn ti ń sọ fún yín pé ohun tó wù wá là ń kó jáde náà tíra wọn àwọn orí náà rí àwọn tó dáa ń bẹ́ẹ̀ ẹ jẹ́ á sọ fún wọn wípé àkọ́kọ́ náà kò kọ́ sí nǹkan kan tó dáa ń bẹ́ẹ̀ dàbí alára torí gbogbo tó bá dáa nínú àwọn òwe wọ̀nyí àbí nínú teachings Ahmadiyya níbo ni wọ́n ti mú jàmá bí ó ṣe nú Al-Qur'an bí ó ṣe nú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam torí bí wọ́n ti ṣe nìyẹn wọ́n á da lórúkọ mọ́ṣápà so a ò ní mọ èyí tá a fẹ́ yanjú nínú gbogbo ẹ̀ ṣùgbọ́n ètò kan wa òun náà ní pé ká sọ bí tí ẹ̀sìn náà kù sí ká má jẹ́ kó dàrú máwọn yẹn lójú torí pé ó jìnnà sí Islam gédégédé èyí tí wọ́n bá mú tó bá dáa nínú àwọn òwe wọn tán láàfílẹ̀ àkà yẹn àkọ́kọ́ náà àwọn àsìkò míì ń bẹ tá à ń kà nínú àwọn èyí tó dáa ń bẹ yẹn kì í ṣe pé gbogbo àlà àká tábà tiẹ̀ wá fi sílẹ̀ pátápátá tá a kà á torí pé a ní tó dáa jù lọ nínú ẹ̀sìn Islam wọn ò sì mọ èyí tó dáa yẹn náà ń bì kan bí ó ṣe pé nínú ẹ̀sìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ọmọ Ghulam tẹ̀síwájú náà rẹ̀ ó ní thus it is evident from the tradition that the promised Messiah will be a perfect image of the Holy Prophet by virtue of his complete obedience to him. The prevailing disorders of the time also require the advent of a person who might be a perfect counterpart of the Holy Prophet. Only the prevailing disorders of the time also require the advent of a person who might be a perfect counterpart of the Holy Prophet. Because the quelling of the present disorders is beyond the power of an ordinary man. Tabani kama comment lórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan ọjọ́ òpẹ́ ní tó kàn kàn mí ó náà ní pé ẹ̀yin onílàákàyè ẹ lọ gbéwèé náà kí ẹ kà á. ohun tó ń sọ fún wa òun náà ní pé àsìkò tí Ghulam Ahmad dé ayé ti bàjẹ́ púpọ̀ débi pé kò sí dáadáa kankan lásìkò yẹn. so ìbàjẹ́ ti pọ̀ débi pé ipa èèyàn lásán ò ní lè ka mọ́ àfi kí èèyàn tó dàbí Ghulam Ahmad tí ó máa jẹ́ ànábì Ọlọ́run tí ó sì jọ Muhammad sallallahu alaihi wasallam lájọ tán àfi kí irú ẹni bẹ́ẹ̀ kó wáyé gbà yẹn gan ló lè wá lè tún ilé ayé ṣe. tẹ́bá wo page 45 ń bẹ̀ àti page 45 tí mo kà yẹn ẹ rí ìgbàgbọ́ reincarnation tí bàbá ẹ̀ gbàgbọ́ ẹ rí pé ọmọ náà ò jìnnà sí irú ìgbàgbọ́ yẹn léyìí tó ń pe Ghulam Ahmad ní counterpart ànábì wa sallallahu alaihi wasallam pé ó jọ lájọ tán ó dàbí ojúgbà rẹ̀ òun náà jọ kò síbi kankan yàtọ̀ fún Muhammad sallallahu alaihi wasallam. ọmọ Ghulam Ahmad ní page 80 nínú ìwé ẹ̀ tó pè ní Tuhfatul Muluk English yẹn ló wà available lọ́dọ̀ wa tó pè ní a present to kings. ó ń sọ bẹ́ẹ̀ pé ó ní kẹ́sẹ́ tí yẹn bá ti di Ahmadi báyìí tó bá kúrò nínú ẹ̀sìn Islam tó wá join ìjọ Ahmadiyya àwọn ò ní sọ bẹ́ẹ̀ bí mo ṣe sọ yẹn wọn ò ní kó kúrò nínú ẹ̀sìn Islam ó di Ahmadi. ìyẹn ní pé tí yẹn bá ti kúrò nínú àìnígbàgbọ́ nínú Ghulam Ahmad tó wá di Ahmadi wọn ní ẹ̀rí pé gbèsè ayé ń tọ̀hún yẹn yóò yàtọ̀ bó mutí kò ní mu mọ́ bó ń ṣe ṣìnà kò ní ṣe é má bó ń jalè kò ní jalè mọ́ yóò wá di àtúnbí kódà débi pé kò náà ní pẹ́ di sàábí ẹsẹ̀kẹsẹ̀ lẹ́rìí pé òun náà kàn di àwọn sàábí ànábì ni. ó ní there are thousands who have increased in sincerity to an extent as to become the counterpart of the holy companions and who think it nothing to sacrifice their life, their property, their homes, their friends,
and their relation for the sake of their faith. ṣẹ̀rí ohun tí bàbá ẹ sọ òun náà ni ọmọ abú yìí náà ń sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ yẹn. òun náà ni wípé ẹni ó join ìjọ Ahmadi ó ti di yóò ìwà ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ó change tí ó sì di sàábé. so bí ìjọ Ahmadi àti ṣe nìyẹn àwọn àsọgbọ́nnu àsọfẹnu lásìdẹ́ǹtì bíi tànábì wọ́n jogún ẹ̀ ni. ó ní tíyẹn bá ti di Ahmadi lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó di sàábé. ìwà ẹ̀ yóò dàbí tàbúbákírì kò tiẹ̀ ní yàtọ̀ àbí kí ni tó máa counterpart nínú èdè òyìnbó. so gẹ́gẹ́ bí Ghulam wọn ṣe sọ tán bá ní àwọn ò sọ bẹ́ẹ̀ torí pé a ti máa wọn àjọ yìí dáadáa tí ọmọ Ghulam Ahmad àtàwọn àjọ ẹ̀ tí wọ́n bá láwọn ò sọ tí mo ní wọ́n sọ nínú a present to kings page 80 yìí pé àwọn ò sọ pé ẹni yẹn yóò di sàábé èmi yóò sọ pé àní Ghulam sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́yìn ò sọ bẹ́ẹ̀ ànábì yìí ti sọ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ ẹ wọ al-Kutubatul Ilhamiyya page 69 òun ti sọ bẹ́ẹ̀ òun náà lẹ́yìn náà ń tú yẹn ó kàn já sí pé òun ní àyà kókó nà kí ó sì yáwọ́ dáadáa ju ti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ yìí lọ. sòtórí náà nǹkan kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì agbépolájà wọn ní kò dàbí ẹni ó gbà lọ́wọ́ ẹ̀ ohun tó sọ tó fi ọ̀nà búlélẹ̀ àtàwọn tó rin ọ̀nà náà kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì. nínú ìwé kan yìí náà ní page 82 òun náà lọ́mọ Ghulam Ahmad ti ń sọ fún wa wípé èèyàn ò lè jẹ́ ẹni Ọlọ́run àfi kó ní ìkíláàsì fún ìjọba òyìnbó ìjọba Gẹ̀ẹ́sì tó ń darí ilẹ̀ India lásìkò yẹn ọmọ Ghulam náà pèpè sí di ti bàbá ẹ̀ pèpè sí òun náà ni pé káwọn ní ìkíláàsì fún ìjọba Britain ìjọba amúnilẹ́rúsìn. bákan náà ẹ̀ka síwájú nínú page 83 nínú àwọn ìwé èyí tí Ghulam Ahmad tó ti yẹ̀yẹ́ ẹ̀sìn Islam wa ẹ̀sìn tí a nífẹ̀ẹ́ sí jù lọ yìí ẹ̀sìn alápọ̀nlé ẹ̀sìn alálùbáríkà yìí yàtọ̀ fún ẹ̀sìn ìjọ Ahmadiyya òun náà ni tírà al-Kutubatul Ilhamiyya page 113 lọ́wọ́ sàlẹ̀ ó ní waqra'u ma'aha ayata ila yawmin yub'asun hadhihi aya katabnaha min surati sajda ó ní aya yìí nínú suratu sajda wa mina sunnati an tuqra'a fi salati al-fajr min al-jum'ati Ghulam Ahmad kọ́ wa ní sunna nabi wa inna Allah tabaraka wa ta'ala yaqulu fi hadhihi sura إنه دبر أمر الشريعة بإنزال الفرقان الحميد وأكمل للناس دينهم بالكلام المجيد. ó ní Ọlọ́run ọba àlekí ọlá ó ti parí ìdẹ̀ra ẹ̀ lórí àwọn mùmínì pẹ̀lú pé ó ṣe ẹ̀sìn Islam ní pípé fún wọn ṣẹ̀rí nísìn òun náà sọ fún wa pé Islam pé lójú ayé ànábì. súnmọ́ ìyá àti bàdà sálíkà ó ní lẹ́yìn 100 ọdún mẹ́ta èyí tá à ń pè ní as-salafiyya àsìkò àwọn as-salafu salih yẹn lẹ́yìn 100 ọdún mẹ́ta àkọ́kọ́ ní súnmọ́ ìyá àti bàdà sálíkà zamanu tamtaddu dalalatu ila alfi sana ó ní náà ní àsìkò tó tún wá tẹ̀lé àsìkò táwọn sálàfù yẹn ó náà ní àsìkò àánú èyí tó pé tó tẹ̀síwájú tamtaddu dalalatuhu ila alfi sana ó ní àsìkò tí ó tẹ̀lé 100 ọdún mẹ́ta yẹn ó náà ní àsìkò tó já sí pé 1000 ọdún yẹn ó ní yóò kún kẹ́kẹ́ fún àánú yóò kún kẹ́kẹ́ fún àánú bẹ́ẹ̀ sì ni tírà Ọlọ́run bá ò ní sí lórílẹ̀ mọ́ Ọlọ́run ó gbégun sánmà lọ báwọn yẹn bá ká àwọn ànígbọ́ yìí mọ́ wọn ní fi ṣiṣẹ́ mọ́ àfa Ghulam ṣé 1000 years tá a ti lò síwájú kó tó dé ṣé ó wá burú tó bẹ́ẹ̀ fún àlèhùnmá yìí ẹ dákun ṣàrí wípé izdira ọ̀nà pẹ̀lẹ́ yìí lè dín ilẹ̀ ìsìlámì yìí hadha ma yusamma bil izdira hadha rajulu muzdarin yazdari wa yahtakiru din al muhammadiyya ar-rabbani. ìyẹ̀yẹ́ ẹ̀sìn Islam náà ni àwọn ọ̀rọ̀ tí àfa Ghulam sọ yìí ẹ tẹ̀síwájú tó sọ níbẹ̀ ní péjì yẹn péjì 114 nínú tírà al-Kutubatul Ilhamiyya kẹrí bí ó ṣe yẹ̀yẹ́ ẹ̀sìn Islam ó tẹ̀síwájú ní page 115 náà ẹ rí i pé ojú nǹkan mi díẹ̀ ìsọkúsọ náà pọ̀ ṣé èèyàn gbọ́dọ̀ máa jókòó ti eléyìí ni. ó ní pé Ọlọ́run ti sọ ó ti wà náà àkọọ́lẹ̀ yìí pé àsìkò dídá àsìkò ìbẹ̀rù Ọlọ́run kò ní kọjá 100 ọdún mẹ́ta nínú ẹ̀sìn Islam lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam wípé 1000 ọdún tó tẹ̀lé síwájú kóhun tó dé yẹn àsìkò àná ni ó tún tó ọ̀rọ̀ yẹn sọ ní page 115 yẹn náà ẹ̀yin náà lọ kà ń bẹ̀ jàre bí ẹ̀ tó nù nǹkan ní nǹkan. nínú àwọn ọ̀rọ̀ yìí níparí ọ̀rọ̀ mi jàre torí wípé kì í dùn kó pọ̀ wọ́n ní ṣókí báyìí náà lọ́bẹ̀ oge wọ́n ní probably in the year 1906 ní nǹkan bí 1906 at the proposal of Khawaja Kamaluddin Mulvi Muhammad Ali entered into an agreement with the editor of Al-Akhbar or Akhbar al-Watan to the effect that the review of religions wọ́n nínú àwọn ìpàdé kan tí wọ́n ṣe ẹni tó ń pè ní Muhammad Ali olórí ìjọ Ahmadiyya ti Lahore àti Kamaluddin Khawaja tó náà jẹ́ kan nínú wọn
àwọn méjèèjì sọ panukọ lórí ọ̀rọ̀ kan wípé ìwé tí wọ́n ń pè ní review of religions kan náà magazines ìjọ Ahmadiyya ni ó ní ìwé yẹn nísìnyí iṣẹ́ táwọn fẹ́ ṣe ni pé ó ní that magazine the review of religions èyí tí wọ́n ń pè ní review of religion will publish no articles about issue about his issue wípé newspaper yẹn ò ní sọ̀rọ̀ kankan àwọn tó fẹ́ máa publish nísìnyí wípé kò ní máa publish àwọn kankan nípa Ghulam Ahmad yóò kàn máa sọ̀rọ̀ ṣákálá nípa ẹ̀sìn Islam nìkan ṣoṣo wọ́n pinnu láti ṣe bẹ́ẹ̀ ó ní it will publish articles on Islam in general and the editor of the Watan would publish in his newspaper advertisements of appeal for help in favour of the journal the review of religions. The promised Messiah disapproved this proposal. Ìgbà tí Ghulam Ahmad gbọ́ sí ọ̀rọ̀ náà pé review of religions wọ́n máa publish ọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam kò ní sọ̀rọ̀ kankan nípa àjọ Ahmadiyya àti mission Ghulam Ahmad nínú ẹ̀sìn Islam. Ntí Ghulam ṣe ni pé ó tutọ́ sókè fojú gbà ó takú lé pé irú kí lẹ fẹ́ dánwò yẹn wọ́n ní Ghulam disapprove nǹkan yẹn and it was strongly opposed by the Jamaat also. Ìjọ Ahmadiyya gan fúnra wọn náà takú ọ̀rọ̀ náà. The Hazrat Sahib Mirza Ghulam Ahmad said wọ́n ní débi pé Ghulam Ahmad sọ ń gbà náà wípé ìwé newspaper àbí magazine review of religions ẹ fẹ́ máa publish ọ̀rọ̀ ẹ̀sìn Islam nù ẹ wá ní sọ̀rọ̀ nípa èmi Al-Masih al-Maw'ud yẹn ohun tó ń jẹ́ Ghulam Ahmad ó ní will you present dead Islam before the world by excluding me ó ní ẹ̀yin ọmọlẹ́yìn mi kí ló ti ń ṣe yín gan ẹ fẹ́ máa publish ọ̀rọ̀ ẹ̀sìn Islam nìkan ẹ wá ní sọ̀rọ̀ nípa èmi máa ṣe ẹ fẹ́ máa present òkú ẹ̀sìn Islam fáwọn èèyàn ni ìyẹn ni pé Islam without Ghulam Ahmad is a dead religion even a satanic religion gẹ́gẹ́ bá ṣe kà á tẹ́lẹ̀ wálé yasubillah àwa kọ́ la lọ́rọ̀ yẹn kọ́ la má fi bá a wí àwọn àfa sọ pé nákìlù kúfúrì laysa bi káfíìr ẹni ó rìpọ́tù kúfúrù kì í ṣe kèfèrí lópin ìgbà tí ò bá ti support yẹ torí pé a ti ka ìkàkùkà gidi gan nínú ìwé ìjọ Ahmadiyya kí Ọlọ́run kó ṣe àánú làákàyè wa kó sì bá kó tọ́ ọkàn wa kó má jẹ́ kí a ṣìnà láíláí kó fi àwọn ẹni àánú náà kó bá fi wọ́n mọ̀nà lọ sójú ọ̀nà ẹ̀sìn Islam tó dúró déédéé. mo lérò pé pẹ̀lú ibi tí a ti láǹfààní àti bá ọ̀rọ̀ yìí dé yìí ó wá kílẹ̀ gbangba sí wa wípé àníṣẹ́ bí ìjọ Ahmadiyya bá ṣogun tí wọ́n ṣọgbọ̀n tí wọ́n fi ra wọn ti sáré ẹ̀sìn Islam ẹ̀sìn yóò mọ̀ wọ́n rí wọn yìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn wọn kì í ṣe ẹ̀sìn Islam pẹ̀lú gbogbo àwọn àlàyé èyí tá a ti rí kó jáde nínú àwọn ìwé wọn níbi tí kò ti rọrùn fẹ́nìkẹ́ni láti ja ìyàn kíyàn ń sì torí wípé ọ̀rọ̀ tá a bá kàn mú lójú kan àbákan ọ̀rá sọ díẹ̀ àfágùn òun náà ni àyè lè wà fún ìyàn kíyàn ṣùgbọ́n ọ̀rọ̀ tá a nà ń bẹ̀ tá a mú lẹ́sẹẹsẹ tá a mú lẹ́kùnrẹ́rẹ́ tá a sì mú jáde nínú àwọn ìwé wọn tá a ń sọ péjì ibi tí ọ̀rọ̀ wà àtorúkọ tíra àbíwèé tí a ó ti bá mo lérò pé a ti gbìyànjú tó bí Ọlọ́run ṣe fún wa ní ìkápá mọ́ láti ṣe eléyìí tí a ṣe yìí ohun tó kù náà ni kí a tún rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run pé kó má gúnrí ọkàn wa kúrò níbi ìmọ̀nà èyí tó ti jogún fún wa tẹ́lẹ̀ Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. kásì bí Ọlọ́run bá fún ìjọ Ahmadiyya pé kí Ọlọ́run bá wa dá wọn padà sí ojú ọ̀nà ẹ̀sìn Islam kó ṣe wọ́n ní mùsùlùmí tòótọ́ ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí gbogbo wa kí a jọ pàdé pọ̀ níjọ́ alkiyama láti wọnú ọgbà aljanna ọgbà ìdẹ̀ra. aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum. níparí mo tún rọ ìjọ Ahmadiyya lẹ́ẹ̀kan sí wípé kí wọ́n gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí yẹ̀ wò kò sí ní tó burú nínú kéèyàn ṣàìmọ̀ kan nípa nǹkan kan lánàá kó sì máa lé ní ohun tó dáa ni pé tó bá ti rí ìmọ̀ ẹ̀ lénìí kó má takú lè lè pé àìmọ̀kan lòun fẹ́ inú àìmọ̀kan yẹn lòun fẹ́ kú sí òun ò ní tẹ̀lé ìmọ̀ èyí tí wọ́n fi hàn án torí pé gbogbo wa náà lajá láìmọ̀kan nípa nǹkan kan lánàá tá a mọ̀ lénìí ohun tá a mọ̀ lénìí a tún lè padà dún nímọ̀ nípa ẹ̀ lọ́la torí náà ńkọ́ kíjọ Ahmadiyya má ṣàyà kókó nà kí wọ́n gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ibi tá a fi ọ̀rọ̀ tì sí kí wọ́n lọ wá jáde ńbẹ̀ kódà bí wọn bá ní lọ́wọ́ wọ́n tún lè wá ràn lọ́wọ́ lẹ́yìn Allah subhanahu wa ta'ala pẹ̀lú wa láti lè mọ ibi tí àwọn tá a sọ náà wà kò sí láì fi ń bẹ̀ a sì dúró gẹ́gẹ́ bí ẹni tí ó ràn lọ́wọ́ insha Allah ta'ala láti lè mọ kúlẹ̀kúlẹ̀ àwọn tó wà nínú ìwé wọn ètò ojú wọn ò bá tètè tó tí wọ́n bá fẹ́ bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó kàn wá òun náà ni wípé kí wọ́n farabalẹ̀ jókòó ti àwọn ọ̀rọ̀ wọ̀nyí o kí wọ́n gbọ́ ìjọ Ahmadiyya ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí
ẹ ronú sí ẹ̀sìn ayé ó yá ju ẹ̀sìn àlìkìyàmà lọ. ó bá já sí pé owó náà la rí nínú yín tó já sí pé ó ń pín bẹ̀ àbí iṣẹ́ òun náà ni wọ́n ti fún bẹ́ẹ̀ tó ń bẹ̀rù pé kíjẹ má bọ́ máa ń lọ́wọ́. ohun tó dáa ni kó ronú wípé náàrù jahannama ashaddu harra, iná jahannama mọ́ọ̀rú bẹ́ẹ̀ sì ni ìyà ẹ̀ pọ̀ ju ìyà ìríṣẹ́ṣe àbí ìyà ìlówó lọ́wọ́ àtàìnípò àtàìlórúkọ láwùjọ èyí tó lè bá nígbà tí yàn bá jáde kúrò náà jọ Ahmadiyya. mi ò fẹ́ sọ kàn yín pé gbogbo ilẹ̀ wá ṣe débẹ̀, ṣùgbọ́n tí mò ń sọ ni wípé ìtakùlẹ̀ ńlẹ̀ síbẹ̀ ń gbà mí a máa ní sábàbí a máa nídìí, torí pé oríṣiríṣi òun náà ló ń ṣẹlẹ̀ nílé ayé tá a wà yìí. ṣùgbọ́n èyí tí mo fẹ́ òun náà ni pé ẹ̀ka ọ̀run púpọ̀ ẹ̀ka kún ju ayé yìí lọ. ẹ bá wà náà tọ́lọ̀ ń sọ nípa wọn pé bal tu'thiruna al-hayata ad-dunya wal akhiratu khayrun wa abqa. ẹ gbìyànjú kẹ́rì wípé bílẹ̀ ayé ìṣèwò kó lè lọ títí ọjọ́ kan lèmi àti òun náà ni a kẹrù sọ́kọ̀ tí a ó kọjá sí alikiyama. tá a bá sì ti kú alikiyama ti wa ẹ̀san wa ó ti bẹ̀rẹ̀ nìyẹn. bó tilẹ̀ jásí pé àdìsí màmá sàfàkọ̀dì kọ́ àmàtì kìyàmá tú dọ̀yìn lọ́dọ̀ àwọn àfa òní mímọ́. ṣùgbọ́n jù ẹ̀dá bá ti kúrò láyé tó bá ti wọlé sùn ó ti bọ́ sọ́wọ́ béèrè àwọn màláíkà léyìí tí yóò máa júwe bóyá ẹnìkẹ́ni abẹ́nìgẹ̀ tó bá padà di níjọ́ alikiyama. ẹ rántí ọjọ́ yẹn wattaqu yawman turja'una fihi ila Allah nínú àwọn àyà tó sọ̀kalẹ̀ kẹ́yìn nínú alukurani òun náà ni àyà tó ṣe wáàsí fún wa pé ká bẹ̀rù ọjọ́ tí a ó pàdé ọlọ́run, tí ọlọ́run bá ẹ̀dá ẹ̀ sọ̀rọ̀ láì ní sí òǹgbìfọ̀ láàrin òun àtọ́lọ́run ọba ẹ̀. ọlọ́run máa béèrè ìbéèrè lọ́wọ́ wa, a ò ní ríbi kankan ságbà ńjọ́ yẹn ká rántí ẹ̀. àwọn tá a tẹ̀lé láyé ní àwọn olórí tí wọ́n ń dúnú fún wa bí àwọn àfa Saidi Tìmẹ́yìn tó ní alùsùnà wọn ìṣe alùsùnà ju Ahmadiyya gan ni alùsùnà tó ń tan ayé káàkiri ńjọ́ tí ò nílé gbà yín lẹ̀ torí òun ò nílé gbà rẹ̀ lẹ̀ ńjọ́ yẹn yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi likulli imri'in minhum yawma'idhin sha'nun yughnihi gẹ́gẹ́ bí ẹ ṣe kà á nù suratu Abasa. ọjọ́ tí ẹnìkan ò nílé ìrántẹ́ nìkejì ẹ̀ bí yẹn bá ń ta àwọn ọmọ lẹ́yìn ẹ̀ òun náà ni kó máa sọ fún wọn wípé tẹ́ bá ti tẹ̀lé òun kò yín wọ àlìjánná gẹ́gẹ́ bí Ahmadu Tijani ṣe sọ. torí náà nǹkan ẹ má gba ẹ̀tàn àwọn olórí tó ń fi yín lọ́kàn balẹ̀ tán dandan fún yín tí wọ́n ń dé làákàyè yín mọ́nú agolo tán àjẹkẹ́ ronú ẹ padà lẹ́yìn wọn ní kíákíá torí ọjọ́ kan tí ẹ ó fẹ́ orí lu pẹpẹ nù sàárè táwọn màláíkà ó jí yín jókòó pé ó yá dìde bó lọ ṣe ṣayé Muhammad ló tẹ̀lé ní abigula Muhammad irú ẹ̀sùn wo ló ṣe máa dínú kàkílẹ̀sìn yẹn tó wà pé Ahmadiyya ni ó kàn gbọ́ gbà ní agbárí ẹ̀ kó tó di ọjọ́ náà ẹ padà lẹ́yìn Ghulam Muhammad torí pé kò ní àǹfààní kan tí ó ṣe fún yín. gbogbo ọ̀nà láti gbà fìdí ẹ̀ múlẹ̀ wípé àníṣe bí yẹn bá lálàárí lójú oorun pé ìmáàmù mọ́ṣáláṣí àdúgbò kan ní Ghulam Muhammad èyí ó tún máa ṣáṣà fún láàánú èyí ó sì máa bí Ọlọ́run ọba yóò máa ṣe sìn áza pé kọ́lọ́n ṣọ́ọ̀n kó ń bí ewu ṣètọ́ọ̀nù torí pé ìkànnà àwọn mi sí èṣù òun náà ló ṣẹlẹ̀ sí ní lójú oorun yẹn níbi tó ya ẹni ibi dé pẹ̀lú àwọn ń tà ti fìdí ẹ̀ múlẹ̀ beyond an atom of doubt léyìí tó kọjá ní tí ẹnìkan lè jà níyàn torí pé ká ní irọ́ ni akámọ́lẹ́nu ó pọ̀ késẹ̀tì láti number 1 to 33 lórí irọ́ Ahmadiyya díẹ̀ náà láti la fẹ́ sọ díẹ̀ nínú irọ́ ìjọ Ahmadiyya so ẹni tó sì parí tó pọ̀ jù nínú irọ́ náà ni Ghulam Muhammad náà fún rẹ̀ náà so ká ní irọ́ ni arípò ló máa pa jù bóyá ṣáṣe ìtọ́ni lè sínú ẹnu ọ̀rọ̀ pípa ṣùgbọ́n náà mẹ́ẹ̀dá ènìyàn tiẹ̀ lárí tó pọ̀ jù bẹ́ẹ̀ ó parọ́ náà débi pé ó pa mọ́ Ọlọ́run ṣètọ́nù ń parọ́ mọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ó máa tán mẹ́ẹ̀dá ènìyàn tí ó fi kọlu Ọlọ́run ni lọ́pọ̀lọpọ̀ gbà àrí pé ṣètọ́nù máa ń parọ́ mọ́ Ọlọ́run ṣùgbọ́n Ghulam Muhammad parọ́ mọ́ Allah subhanahu wa ta'ala ó parọ́ mọ́ al-Qur'an ó parọ́ mọ́ ẹ̀sìn Islam ó yẹ̀yẹ́ ẹ̀sìn Islam ó yẹ̀yẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam mo ó sì tún padà wá fi yé yín níbi tó ti yẹ̀yẹ́ gbogbo àwọn ànábì tó kù náà ṣe àwọn pé mo sọ bẹ́ẹ̀ mo ní Ghulam Muhammad ó yẹ̀yẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run tí Muhammad nìkan la ti rán kéṣẹ́ tẹ́lẹ̀ kẹ́ wà lélẹ́yìí mi ìmọ̀ye tá a ṣe lórí ti Ìsá torí ti tiẹ̀ ṣe wàá pọ̀ ó dójúlé ànábì Ìsá alayhi salatu wassalam púpọ̀ kódà kò sì yọ baba ńlá wa Ádámù náà sílẹ̀ ó ní Ọlọ́run dáhùn ó sì fún òun ní gbogbo tó fún Ádámù kódà òun tún ju Ádámù lọ Ọlọ́run ní kí òun Ádámù kejì Ádámù sáání kóun wúlò kóun lọ́lá ju Ádámù àkọ́kọ́ lọ ẹ̀rí ọmọ bú tó ń sọ fóun ju bàbá ẹ̀ lọ ṣẹ̀rí pé ọmọ abú nírú ọmọ náà bó ti wù kéèyàn káǹkà tó kódà kó di gómìnà
ṣé ó gbọ́dọ̀ sọ pé òun ju bàbá òun lọ tí gùlámù yìí nìkan òun náà lárí rí títí dìgbà tí a ó máa pàdé ìjọ amadíyà ìrònúkúwàdà kó tó dijọ́ tí Ọlọ́run bá kì wá ń lọ wípé yá ayyuha alladhina amanu taqullaha wal tanzur nafsum ma qaddamat ligad wattaqullaha inna Allaha khabirun bima ta'malun suratul hashr Quran chapter 59. kó tó di ọjọ́ yẹn ẹ jẹ́ kí a jọ ronúkúwàdà tèmi náà ṣàtúnṣe bí tí mo bá kù sí kẹ́yìn náà sì ronúkúwàdà kẹ́ padà lẹ́yìn Ghulam Ahmad kẹ́ darapọ̀ má jọ anabi Muhammad sallallahu alayhi wa sallam torí pé Muhammad tó tẹ̀lé o anabi jẹ́ òtó tẹ̀lé làwọn ẹlòmíì kún làwọn ẹlòmíì láti tẹ̀lé kún ṣùgbọ́n adúpẹ́ fọlọ́n pé kò tí ì rán anabi kan tí òtó tẹ̀lé wá sílé ayé torí pé Allahu a'lamu haythu yaj'alu risalata. kó tó di ọjọ́ náà ọjọ́ tí àbámọ̀ ní bá a mọ́ kó ní kálukú wa ká ronúkúwàdà ká padà sójú ọ̀nà tọ́lọ́hún ẹni wà nù kúfùrù kó kú òun bẹ́ẹ̀ kó padà sínú Islam ẹni wà nù bídíà kó kú òun náà kó padà sínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam mo bí Allah subhanahu wa ta'ala lẹ́ẹ̀kan sí kí ó ṣàánú èmi àtẹ̀yìn olùgbọ́ mi kó má jẹ́ kí a sọnù mọ́ lẹ́yìn ìmọ̀nà kó sì bá wa fi àwọn tí wọ́n ti sọnù mọ̀nà kó bá dá wọn padà sójú ọ̀nà ẹ̀sìn Islam as-siratul mustaqim ojú ọ̀nà tí ó dúró déédéé. aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.